mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ jẹ́ ká tún máa kíra wa wípé a kú ojúmọ́ mọ́ ní gbogbo ìtẹ́bá tí láǹfààní láti máa gbọ́ wa. A tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọ̀sẹ̀ tuntun nínú oṣù keje tó ti ń tẹnubọ̀ epo yìí. Ọ̀pọ̀ rẹ̀ la ṣe lókè rúpẹ́ níbi eléyìí ṣe àṣemọ́. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán AGI TV. Ṣe àlàáfíà làbáyín, ó dá mi lójú pé àlàáfíà làbáyín. Ẹ jẹ́ ká máa ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti máa mú wá sí etí ìgbọ̀nyín bí wọ́n ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Tàná oníjọ tìní oníjọ tàná torí àtúntò kó wọn débí bà fún yín ní òwúrọ̀ ní ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí olórúkọ ti ààfin tèmi ò nílò ìdádẹ́mọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní ẹni tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Ebi kọ́ ọlọ́rọ̀ǹbọ̀ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà, ẹyẹ tèmi kì í fi apá kan fò lórí ètò Ojúmọ́ Aláyọ̀, ẹni ọlọ́fà ọ láti ń gbọ́mọ ta. Ẹ kú dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò, mo ní òní ní ọjọ́ ajé, a ó rà ajé jẹun, a ó rà ajé mu, a ó rà ajé ná, a ó rà ajé lò, ajé ògbólúsọ àfẹ́ òdèdè àwà tí a fi ṣe ibùgbé o. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀. Mo ní ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń lò wá kò ní di láṣẹ Èdùà. Orúkọ mi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá. Ẹ wò ẹ jẹ́ ká fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn ká tó lọ sínú ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ má gbàgbé pé lè máa fi àwọn èròǹgbà yín ránṣẹ́ ní yàjóyàjó bá wa ṣe ń ka àwọn ìròyìn yẹn sí etí ìgbọ̀nyín. Àyè wà ní abẹ́ comment section wa níbi tá a ti máa láǹfààní láti máa fi èròǹgbà yín hàn lápá abẹ́yẹ. Ó dá èyí tí mo kọ́kọ́ fẹ́ mẹ́nubà ní àárọ̀ òní òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ ńlá sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí àmì ìdánimọ̀ tó orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má tà ó, wọ́n lè wá kí wọ́n wá tàn yín ẹgbẹ̀rún méjì 2,000 naira. Ẹ má tà ó, kí ni wọ́n ń tà gan, àwọn wo ni wọ́n ń rà á, ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti pẹ̀tù sí aáwọ̀ tó wà láàrin àwọn Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ nípínlẹ̀ Bauchi. Fẹ́mi Fálànà gbajúgbajà agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà ó mà ti dá sí ọ̀rọ̀ àyí orúkọ àdúgbò padà ìyẹn Charlie Boy àti Ọlámídé Bàdó. Ọ̀nà wo ni Fẹ́mi Fálànà fi bá wọn dá sí ọ̀rọ̀ yìí, ẹ ó láǹfààní láti gbọ́ ní àárọ̀ òní. Ènìyàn mẹ́rin ti gbé èkuru jẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra látàrí ìkọlù tó wáyé láti ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Katsina. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo wọ́n mà tútù bẹ̀rẹ̀, wọ́n ti bu ẹnu àtẹ́ lu àbádòfin kan èyí tí wọ́n fẹ́ fi ṣe ìgbéga fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti Sultan ti ìlú Sokoto. Kí ló mú wọn gbérúfẹ́ ìgbésẹ̀ yìí, ẹ ó láǹfààní náà láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ajínigbé ti ṣekú pa àwọn ènìyàn 35 látàrí pé wọn kò rí owó ìdóòlà ẹ̀mí wọn san nípínlẹ̀ Zamfara. Láti bẹ̀rẹ̀ lágbàdé ẹ̀ka ìpolówó ọjà bí ká lọ dátọ́mì tá a bá ti lọ tá a bá ti dé àlóhun méjì tá a máa ṣe a máa túṣu désàlẹ̀ kòkó àwọn ìròyìn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní. Ẹwà kan fìdílé à ń bọ̀. Bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV. Èdùà Òkè ló dirí ẹwà fákùkọ o, bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70
07038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ẹ káàbọ̀ padà sórí ètò yín Ojúmọ́ Aláyọ̀. ní báyìí ẹ jẹ́ ká máa wọnú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lọ lóníṣànsán. gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti pẹ̀tù sí aáwọ̀ ọlọ́jọ́ pípẹ́ eléyìí tó wà láàrin Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ ní ìjọba ìbílẹ̀ Darazor nípínlẹ̀ Bauchi. gómìnà náà pè fún ìpàdé àlàáfíà lánàá òde yìí tí àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní darandaran náà sì fi ẹnu kò láti figi gún aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì. ó wá dúpẹ́ gidigidi o lọ́wọ́ àwọn méjèèjì fún yíyan àlàáfíà láàyò tí ó sì tún fi dá wọn lójú pé ìjọba ìpínlẹ̀ náà máa fi ara rẹ̀ jìn láti dẹ́kun ohunkóhun tó lè fa aáwọ̀ nísìnyí àbí ní ọjọ́ iwájú láàrin Fúlàní darandaran àti àwọn àgbẹ̀ nípínlẹ̀ Bauchi. ìpàdé àpérò àlàáfíà yìí náà ni ó wáyé pẹ̀lú àwọn lórúkọ ìpínlẹ̀ náà. níbẹ̀ láti rí aṣojú fún àwọn Fúlàní darandaran àti aṣojú fún àwọn àgbẹ̀, alága ìjọba ìbílẹ̀ Darazor, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin, àwọn adarí ní ìjọba ìbílẹ̀ náà àti àjọ òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò. gómìnà Bala kéde ìwé òfin ti ìgbìmọ̀ kan láti máa fi kojú àwọn àríyànjiyàn eléyìí tó lè máa wáyé lóòrèkóòrè. ó tẹ̀síwájú, ó ní ìpínlẹ̀ náà ti ṣàwárí àwọn ilẹ̀ igbó kan tó jẹ́ 2,200 fún àwọn àgbẹ̀ káàkiri ìpínlẹ̀ náà. lákòótán wọ́n ní ìgbìmọ̀ náà yóò tú àwọn ọgbà àwọn ẹran ọ̀sìn náà sí tí yóò sì ní àmì ìdánimọ̀ àwọn àgbẹ̀ láti ọwọ́ ìjọba. inú ìwé ìròyìn Tribune nẹ́tìrìkà lẹ́kùnrẹ́rẹ́. Òkèlè akọ́bùnmi láàárọ̀ òní òun ló máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí wọ́n fi ń sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ ìpàkọ́ nípa ti ohun tó jẹ́ ohun ìdánimọ̀ wọn NIN àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú tiwọn gangan. àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdánimọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà NIMC ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ pagi ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú yín ẹ má tà á lówó pọ́kú o 1,500 2,000 naira òun ni àwọn èèyàn kan ti fi ń lọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o láti máa ta àmì ìdánimọ̀ wọn, ohun èlò ìdánimọ̀ wọn NIN fún wọn. ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ NIMC Káyọ̀dé Adégòkè òun ló sọ ilé ìdí mímọ̀ nínú àtẹ̀jáde tó wáyé ní àná òde yìí. níbẹ̀ ló ti sọ dímọ̀ pé eléyìí tí àwọn sọ ó wá láti bí àwọn ṣe ń gbọ́ lóríṣiríṣi wípé àwọn èèyàn kan máa ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti lọ ra àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn ènìyàn, kódà wọ́n tún fi jí gbogbo ohun tó yẹ kí àwọn èèyàn máa pamọ́ gẹ́gẹ́ bí àṣírí wọn. gẹ́gẹ́ bí ẹnìyí ti wá sọ dímọ̀ pé àwọn fẹ́ fi àkókò yìí sọ dímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má bọ̀wọ́ sínú pápẹ́ yìí o, ẹ má jẹ́ kí wọ́n rí i mú. wípé àwọn èèyàn kan ti jáde sí ìta báyìí tí wọ́n ní wípé kí wọ́n máa ra gbogbo ohun tó ní ṣe pẹ̀lú NIN àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní ìwà jìbìtì ni wọ́n tún fi eléyìí ṣe o, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn fẹ́ sọ eléyìí fún ní kíákíá wípé kí wọ́n má sọ ohun tó ní ṣe pẹ̀lú nọ́mbà NIN wọn fún ẹnikẹ́ni tí ò bá ti jẹ́ òṣìṣẹ́ àwọn o, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. wọ́n sì ìwájú wípé eléyìí ni àwọn fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ohun tó ní ṣe pẹ̀lú àmì ìdánimọ̀ wọn NIN. ọwọ́ tẹ̀síwájú ọwọ́ sọ dímọ̀ wípé ẹ wò ó ẹ̀rọ kan ti wà, ẹ̀rọ àtẹ àgbékiri áàpù èyí tó wà lórí ẹ̀rọ ayélujára tí wọ́n lè lọ dáńlódì rẹ̀ níbẹ̀ sórí fóònù wọn láti máa jẹ àǹfààní kan èyí tí ó dìrọ̀ mọ́ ṣíṣe ààbò fún àwọn nǹkan wọ̀nyí. gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, ẹ wò ó wọ́n ti sin àwọn orílẹ̀-èdè Nàìjíríà ní gbẹ́rẹ́ pàkọ́ o, ẹ má tà ó 1,500 2,000 naira ni wọ́n ti fi ń lọ àwọn èèyàn kan láti ra NIN wọn lọ́wọ́ wọn. inú ìwé ìròyìn Daily Post ni mo ti kà á ní àárọ̀ òní. kò dín lẹ́nìyàn 4 ni wọ́n ti gbé èkuru jẹ lọ́wọ́ Ẹ̀bọ̀ra látàrí ìkọlù tó wáyé láti ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Kúfí nípínlẹ̀ Katsina.
ìkọlù náà ni ó wáyé ní alẹ́ àbámẹ́ta tí ó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè náà farapa yánnayànna. àṣìjáde yìí ló jẹyọ lánàá òde yìí lẹ́nu ẹ̀ṣọ́ ààbò kan ní agbègbè náà. ó ní àwọn agbébọn yìí ló ya wọ agbègbè Uguwa ní ìjọba ìbílẹ̀ Kofi nípínlẹ̀ Katsina tí wọ́n sì ṣekú pa ènìyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì farapa yánnayànna tí wọ́n sì tuntun kó àwọn ẹran ọ̀sìn wọn náà lọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló farapẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá òde yìí nípínlẹ̀ náà. wọ́n ní nígbà tí àwọn ọ̀dọ́ ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣekúpani àti ìjínigbé eléyìí tó ń jà ràìnràìn ní ìpínlẹ̀ náà, eléyìí tí àwọn olùgbé agbègbè náà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ní ẹ jẹ́ ká bẹ́ síta ká lọ fi ẹ̀rọnú wa rọ̀. wọ́n ní lásìkò ìfẹ̀hónúhàn yìí ní ẹ̀ṣọ́ aláàbò kan ṣàdédé yìnbọn fún ọmọkùnrin kan lára àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn yìí ní ìjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina. lákòótán wọ́n ní àwọn aláṣẹ kò tí ì sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ènìyàn 4 tó gbèkújẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù àwọn agbébọn àti ọ̀dọ́mọkùnrin kan tí ẹ̀ṣọ́ ààbò tí wọ́n yìnbọn fún nípínlẹ̀ Katsina. inú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tí rí kan lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ lọ sí ìlú Bariga ní ìpínlẹ̀ Èkó níbi tí ọ̀rọ̀ ariwo ti ń jẹyọ lọ́tún jẹyọ lósì lórí pé wọ́n yí orúkọ àdúgbò kan padà. ẹni tí ń ṣe gbajúgbajà agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Fẹ́mi Fálànà ni ó mà ti bu ẹnu àtẹ́lù ìgbésẹ̀ tí ìjọba ìbílẹ̀ náà gbé látàrí bí wọ́n ṣe kíni yí orúkọ àdúgbò tí ó jẹ́ ti Charlie Boy wọ́n yí padà sí ti Ọlámídé Bàdó. ó sọ dìmọ̀ wípé kán tó gbérúfẹ́ ìgbésẹ̀ yìí ó yẹ kí wọ́n kàn sí àwọn ará ìlú láti mọ èròǹgbà wọn àti wípé irú eléyìí ó ti dàbí ìgbésẹ̀ títàpá sí àwọn òfin kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Fẹ́mi Fálànà ẹni tó sọ ilé ìdímọ̀ nínú àtẹ̀jáde èyí tí ó fi léde lórí ìgbésẹ̀ náà wípé bẹ́ẹ̀ kò bá gbàgbé wípé alága ìjọba ìbílẹ̀ Bariga ni ó kọ́kọ́ yí orúkọ kan padà sí ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Babájídé Sanwó-Olú kó tó di wípé ó tún wá gbé ìgbésẹ̀ yìí lásìkò yìí ìyẹn àdúgbò Charlie Boy bus stop ó sọ di Bàdó bus stop. eléyìí ni àwọn èèyàn ti ń sọ di mímọ̀ pé kò tẹ́ Charlie Boy lọ́rùn tó mú kí òun náà jáde. Fẹ́mi Fálànà ló ti wá sọ di mímọ̀ pé lótìtọ́ àti lódodo mi ò bá yín jiyàn ẹ̀tọ́ ìjọba ìbílẹ̀ ní láti ṣe àwọn nǹkan bí ọ̀rọ̀ àdúgbò ojú ọ̀nà àti òǹkà ilé lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣùgbọ́n ó ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n yẹ kí wọ́n gbé irúfẹ́ nǹkan wọ̀nyí gbà gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé òfin ti orílẹ̀-èdè Nàìjíríà ọdún 1999 gẹ́gẹ́ bí ó ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé ọ̀rọ̀ Charlie Boy bus stop yìí tí wọ́n yí padà sí ti Bàdó ẹni tí ń ṣe Fẹ́mi Fálànà sọ di mímọ̀ wípé ó yẹ kí ìjọba ìbílẹ̀ Bariga Gbàgádà ó yẹ kí wọ́n ṣe àwọn nǹkan ṣáájú kó tó di wípé wọ́n ṣerú eléyìí lójijì. òun ni kí wọ́n má gbàgbé ní pé Charlie Boy náà ni òun náà ti kópa ribiribi ní àdúgbò náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Fálànà ṣe ti wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wo ẹ ti ṣe ìgbésẹ̀ kan gbé ṣáájú ó yẹ kẹ́ kàn sí àwọn èèyàn kan ní ìlú Bariga àti Gbàgádà kẹ́ tó máa gbérúfẹ́ ìgbésẹ̀ yìí. Fálànà bu ẹnu àtẹ́lù ó ní ẹ wò ó irú eléyìí ó lè máa ṣe àwọn èèyàn lọ́nà nípa ti ìgbìyànjú èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe Fálànà tí wá sọ lákòótán ó ní ẹ wò lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká ro ọjọ́ iwájú nípa ìpinnu tá à ń ṣe ní òní. ó wá rọ ìjọba ìbílẹ̀ náà wípé ẹ gbọ́ ti àwọn ará ìlú kẹ̀sì gbé ìgbésẹ̀ tó tọ́ láti ṣe ohun tí ó tọ́ nípa ti ìgbésẹ̀ náà. ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard ẹ ò rí kà níbẹ̀ Fálànà ti dá sí ọ̀rọ̀ àyípadà orúkọ Charlie Boy bus stop sí Ọlámídé Bàdó bus stop ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ lè máa bá níbẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n sáré dé ìpínlẹ̀ Zamfara. wọ́n ní àwọn ajínigbé ti ṣekú pa àwọn ènìyàn 45 látàrí pé wọn kò rí owó ìdóòlà ẹ̀mí wọn san o nípínlẹ̀ Zamfara.
olùgbé agbègbè náà Sanni Suleiman fi ọ̀rọ̀ yìí léde fún àwọn oníròyìn lánàá òde yìí. Ó ní ènìyàn 53 ni àwọn ajínigbé yìí jí gbé o, tí wọ́n sì ń béèrè mílíọ̀nù kan lórí ẹnì kọ̀ọ̀kan wọn. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn ènìyàn 53 yìí ni wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé láti bí oṣù mélòó kan sẹ́yìn, tí ó sì jẹ́ wípé ènìyàn 18 ni wọ́n rí owó ìdóòlà ẹ̀mí wọn san, tí wọ́n sì tú àwọn wọ̀nyí tí wọ́n tú wọn sílẹ̀. Ó tẹ̀síwájú, ó ní àwọn tí àwọn ajínigbé yìí tú sílẹ̀, wọ́n sọ pé ìṣẹ́jú àwọn ni wọ́n ṣe ń dú àwọn ènìyàn 35 yìí, tí wọ́n sì ń kùn wọn bí ẹni kùn ẹran látàrí pé wọn ò rí owó ìdóòlà ẹ̀mí wọn san. Arákùnrin Suleiman ní àwọn ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ náà láti wá ra àwọn kalẹ̀ o, kí wọ́n sì kó àwọn ẹ̀ṣọ́ ààbò wá sí agbègbè náà. Lákòótán, wọ́n ní wọ́n ti ké sí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawan lórí ọ̀rọ̀ ètò ààbò, tí Ahmed Damanga sì ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ṣùgbọ́n tí ó ní òun ò lè sọ iye ènìyàn tí ó kú pàtó. Ṣùgbọ́n ní báyìí àwọn ti rán òṣìṣẹ́ ọlọ́pàá lọ sí agbègbè náà láti lọ dáàbò bo àwọn olùgbé agbègbè náà àti àwọn dúkìá wọn. Inú ìwé ìròyìn Punch náà lẹ́yìn tí rí kà lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀yà Ìgbò. Ohanaeze Ndigbo wọ́n tuntun gbé ìgbésẹ̀ kan lásìkò yìí lórí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, Ọba Ẹnìtàn Ògúnwùsì Adéyẹyẹ àti Sultan ti ilẹ̀ Sókótó. Ẹ̀jẹ̀ sọ́dìmọ̀ fún yín pé àgbáríjọ àwọn ọmọ ẹgbẹ́ Ohanaeze Ndigbo lórílẹ̀‐èdè àgbáláyé ni wọ́n mọ̀ àti bu ẹnu àtẹ́lu àbádòfin kan láti ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀‐èdè Nàìjíríà látàrí bí wọ́n ṣe ń gbèrò láti mú ìgbéga bá ẹni tí ń ṣe Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti Sultan ti ilẹ̀ Sókótó gẹ́gẹ́ bí alága fún gbogbo àwọn ọba aládé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ Ohanaeze ni wọ́n ti wá sọ dímọ̀ pé ilé yìí tí wọ́n fẹ́ ṣe yìí wọn kò kàn sí gbogbo àwọn èèyàn tó yẹ kí wọ́n kàn sí, wọ́n tún fẹ́ fi ṣe ojú ìṣáájú pẹ̀lú àwọn ọba tó wá láti apá ọ̀dọ̀ tiwọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ẹnìkan tí ó jẹ́ akọ̀wé ètò ìpolongo ẹgbẹ́ Ohanaeze Ndigbo lágbàáyé, Ezechi Chukwu. Òun ló fi eléyìí léde nínú àtẹ̀jáde tó wá láti ìlú Enugu ní àná òde yìí. Níbẹ̀ ló ti sọ dímọ̀ pé a ti ń gbọ́ o, ẹ ti gbé kà fún ìgbà kejì, ṣùgbọ́n inú àwa kò dùn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ẹ ti ń ṣojú ìṣáájú, ẹ ṣojú ṣe yín o gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àbádòfin yìí ẹ ti fẹ́ fi rólé apá kan dá apá kan sí, kò yẹ kẹ́ ẹ máa ṣerú eléyìí. Ibo lẹ fẹ́ fi àwa sí nínú gbogbo ìgbésẹ̀ yìí. Wọ́n ní ẹgbẹ́ Ohanaeze ni wọ́n ti wá pè fún ìgbésẹ̀ ìdáwọ́dúró lórí àbádòfin náà, kí wọ́n tún gbé yẹ̀wò dáadáa, kí wọ́n sì pe àwọn jókòó kí àwọn jọ gbé yẹ̀wò, àbí kí wọ́n gbọ́ láti ọ̀dọ̀ àwọn ará ìlú. Wọ́n ní tí wọ́n bá lè ṣe léyìí, wọ́n ń bu omi rin ìṣọ̀kan àlàáfíà àti gbígbé pẹ̀lú ara ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí bẹ́ẹ̀ kọ́ ogun fẹ́ ṣẹlẹ̀ nìyẹn o. Ẹgbẹ́ Ohanaeze Ndigbo wọ́n tuntun bu ẹnu àtẹ́lu àbádòfin ìgbéga tí wọ́n fẹ́ fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti Sultan ti ilẹ̀ Sókótó. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Láti bẹ̀ náà la máa ṣe bẹ́ẹ̀ gbéyẹ̀wò lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ti mọ̀ pé tá a bá ti dé abala yìí, àjọ máa ṣe kí ni, àjọ máa ń wò ó, àjọ máa ń gbéyẹ̀wò dáadáa láti lè mọ bó ṣe rí lójú ìwòye tiyín. Ẹ lè fi èròǹgbà yín ṣọwọ́ sí wa lábẹ́ comment section wa bó bá ṣe rí, ẹ jẹ́ ká gbọ́ láti ọ̀dọ̀ yín. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti ń sin wa nígbẹ́rẹ́ ìpàkọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé káàdì alálòpẹ́ wa NIN, ohun tó tún jẹ́ ohun ìdánimọ̀ ní àwọn èèyàn kan tí ń gbèrò láti rà á pẹ̀lú 1,500 naira àbí 2,000 naira ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀dẹ̀ má gbàgbé pé àwọn arábì ni wọ́n ń sọ dímọ̀ pé wọ́n fi eléyìí wọ́n fi ń ṣe ìpalára fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkọsílẹ̀ ẹni, ìyẹn personal data, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀. Eléyìí ni mo dẹ̀ máa fi rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má jẹ́ kí wọ́n tàn yín o. Ó ṣeéṣe kó lọ́wọ́ àwọn olóṣèlú
nínú ẹ mọ̀ pé ó ti súnmọ́ tòsí ètò ìdìbò ọdún 2027 ọ̀nà lóríṣiríṣi ni wọn yóò máa gbà ṣùgbọ́n bí wọ́n ṣe sí wa nígbẹ́rẹ́ pàkọ́ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe ohun tó yẹ kí a ṣe wọ́n sì ti ní ká lọ download lórí àtẹ àgbékiri tó wà lórí ẹ̀rọ ayélujára ká lọ gbogbo àǹfààní tí ó tọ́ sí wa ń bẹ ẹ wo ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àmúlò àǹfààní èyí tí wọ́n fi sọ̀rọ̀ yìí fún wa ó ká ìròyìn kan lákòókò tó ní ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ kan tó ń bá wọn. gómìnà ìpínlẹ̀ Bauchi wọ́n ti pẹ̀tù sáwọ̀ tó wà láàrin àwọn àgbẹ̀ àti àwọn Fúlàní ẹ jẹ́ ká gbà wípé ọ̀rọ̀ náà ó ti wáyé ṣùgbọ́n àwọn ará bí yìí ṣé píparí ọ̀rọ̀ yìí ṣó dénú wọn torí àwọn Fúlàní yìí oró inú wọn ó ju ti ejò lọ tá a bá sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa hùwà láwùjọ ṣùgbọ́n nígbà tí gómìnà yìí ti dá sí báyìí ẹ jẹ́ ká wò bí ọ̀rọ̀ náà yóò ṣe lọ sí gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀. ló mú ọ̀rẹ́ rẹ̀ lẹ́nu. Afa ṣé wọ́n ti ká aṣọ. ká ní wọ́n ṣó bẹ́ẹ̀ ni bí wàá ṣe rẹ́rìn ni. mo ó di. Afa. ṣé wọ́n mẹ́rin. Afa ṣé wọ́n ti ká aṣọ àwọn ṣe é ṣe wà mí. ṣé àwọn sì fẹ́ẹ́ ṣe ọmọ ìgbà tó yóò rọ̀ ni. a jẹ̀ ṣùgbọ́n kọ́ àtàwọn àánú lé bíbí. yóò mọ̀ ẹ̀dẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbà mí. ìmáwọn náà fẹ́ lọ. láti bẹ̀rẹ̀ ògùn ṣe bá mi lọ́wọ́. ẹ bá ti ṣe fún. 20 hours 1 million. kọ́lé iṣu yẹn ni. part 4 àwọn èèyàn dúró de gan àwọn èèyàn dúró de gan. àgbà bọ́ọ̀lù. ọ ti ní final saga báyìí ọ dé àwọn iṣẹ́ yẹn ṣe ọ̀la ẹ̀rọ iṣẹ́ ṣé mo ráyà tí wọ́n bá fíìmù tó dé wọn pàtì láti ṣe. bẹ́ẹ̀ ni ẹ ti rí wípé gómìnà náà ṣe èyí tí ó lè ṣe láti pẹ̀tù sí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àti Fúlàní yìí ọ̀pọ̀ nǹkan ni gómìnà yìí á ti gbé yẹ̀wò kó tó di pé ó dá sí ọ̀rọ̀ yìí. Nínú ọ̀rọ̀ yẹn láti rí ibi tí àwọn èèyàn wọ̀nyí ti ń fi èròǹgbà wọn pé lótìtọ́ àti lódodo àdùnnú lórí irúfẹ́ ìgbésẹ̀ yìí ẹ wò afẹ́gbàgbọ́ wípé bó ṣe máa rí náà nìyẹn kó má sí áwọ̀ mọ́ torí ìpalára yìí tí ìjà náà mú wá ó ti pọ̀ jù ni àwa náà ṣe ìtẹ́wọ́gbà irúfẹ́ ìgbésẹ̀ yìí a sì máa gbé òṣùbà káre fún gómìnà yìí látàrí ìgbésẹ̀ èyí tí ó gbé. kódà ẹ jẹ́ ká lọ sí ibi tí ìròyìn kan ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn tí wọ́n jà fún àyípadà orúkọ àdúgbò Charlie Boy sí Ọlámídé Bàdó Fẹ́mi Fálànà ló ti bá wọn dá sí ọ̀rọ̀ náà bó bá ṣe rí lójú wòye yín ṣe àmà ní bàbá Fẹ́mi Fálànà náà ṣé wọ́n fẹ́ ṣe síbì kan ju bì kan lọ ni bàbá náà tilẹ̀ ń sọ wípé ó yẹ kí wọ́n kàn sí àwọn ará ìlú kí wọ́n tó gbérúfẹ́ ìgbésẹ̀ yìí bàbá náà sọ dímọ̀ pé lótìtọ́ àti lódodo gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin wípé ìjọba ìbílẹ̀ ló lẹ́tọ̀ọ́ fún orúkọ àdúgbò àti òǹkà àdúgbò ṣùgbọ́n èyí tí wọ́n ti wá gbé èyí tó ti fariwo yìí ní nǹkan tó wò ó dáadáa nípa ti èyí tí wọ́n ṣe ọ̀rọ̀ tó sì ń fariwo yìí Charlie Boy ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí wọ́n yí orúkọ bus stop tí ó ń jẹ́ tiẹ̀ tí wọ́n yí padà sí ti Ọlámídé Bàdó gbajúgbajà olórin tàkásùfèé bó bá ṣe rí lójú wò yín kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ yìí yín náà ìfiránṣẹ́ sí abẹ́ comment section wa bóyá a máa láǹfààní láti máa rí ká omúròyìn kan tó jẹ́ ìròyìn ẹ̀kejì. bẹ́ẹ̀ ni wọ́n ní ènìyàn mẹ́rin wọ́n ti gbèkú jẹ lọ́wọ́ ìbora látàrí ìkọlù tó wáyé láti ọ̀dọ̀ àwọn àgbébọn nípínlẹ̀ Katsina. ìyẹn náà ó jẹ́ ohun tó máa kọ wá lóminú púpọ̀ ojoojúmọ́ làwọn agbésùmọ̀mí ń ṣe bó ṣe wọ́n àdẹ̀wà ń rọ ìjọba ní ìpínlẹ̀ Katsina ìjọba àpapọ̀ ẹ dákun jọ̀ọ́ ẹ bá wa kún wọn lọ́wọ́ ẹ má jẹ́ kí àwọn ará bí yìí kí wọ́n máa pa àwọn èèyàn wọn ní ọ̀nà tí kò tọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí kó lè tètè ní ìyanjú kí a fi òpin sí irúfẹ́ ìwà ìpànìyàn yìí ìyẹn
jẹ́ gẹ́gẹ́ bí ọkàn ìròyìn tẹ̀lé tún lè bá wa dá sí bóyá èyí tẹ̀ ní ọ̀nà àbáyọ kan tẹ̀ lè fi gba ìjọba lámọ̀ràn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn Ohanaeze Ndigbo wọ́n máa tún rúgbó bọ̀ wọ́n ti jẹ́ kí àwọn ọ̀rọ̀ kan máa fariwo lásìkò yìí wọ́n níṣẹ́ rí àbádòfin ìgbéga tí wọ́n fẹ́ fún Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti Ṣọ̀tà àti ilẹ̀ Ṣókótó wọn kò gbọdọ̀ gbérúfẹ́ ìgbésẹ̀ yìí o bíbẹ̀ kọ́ wọ́n fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ Ohanaeze Ndigbo pátápátá ni wọ́n sọ ilé ìdìmọ̀ pé inú àwọn òdùn pẹ̀lú àbádòfin yìí ṣe wọn ti ń bá nǹkan mìíràn bọ̀ lásìkò yìí bó bá ṣe lójú òye yín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ànífẹ́ sọ púpọ̀ ní lórí àgbàgbọ́ wípé èèyàn lọ́gbọ̀n èèyàn onímọ̀ èèyàn lóye ilẹ̀ láǹfààní láti gbọ́ wa ẹ bá wa fi ránṣẹ́ sí abẹ́ comment section yín ìròyìn tí o fi káàdì rẹ̀ nílẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní àwọn ajínigbé wọ́n ti ṣekú pa àwọn ènìyàn 35 látàrí pé wọn rí owó ìdóòlà ìròyìn yẹn bà mí lọ́kàn jẹ́ púpọ̀ wípé àwọn agbésùnmọ̀mí wọ́n tún ṣekú pa àwọn ẹni ẹlẹ́ni nígbà tí wọ́n jí wọn gbé tán wá ń bèrè owó àmọ́ nǹkan tó dé táwọn mọ̀lẹ́bí wọn ò ṣe kó sílẹ̀ bóyá ohun tí wọ́n ń là kọjá kò wá yẹ kó yọrí sí gbígbẹ̀mí wọ́n fi àwọn yẹn sílẹ̀ ṣùgbọ́n àwọn yẹn náà ìgbà tí wọ́n dé náà wá ń sọ wípé ìṣẹ́jú wọn wọ́n ṣe ń kun àwọn tó kù tí wọn rówó san yẹn wọ́n ṣe kun wọ́n bí ẹran. ẹ wo ìjọba iṣẹ́ kù wà lọ́wọ́ yín ẹ gbìyànjú ẹ bá wa ṣe àmójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìpínlẹ̀ Zamfara ẹ jẹ́ ká má fún àwọn aráàbí yìí láyé jẹ mọ́ èyí tí wọ́n ṣe ó tó gẹ́ a gbọ́dọ̀ máa wọ́ ohun tá a máa jẹ́ kiri láti máa wá owó ìdóòlà ẹ̀mí eléyìí ó ṣe bẹ́ẹ̀ ó kọ̀ wá lóminú ẹ jọ̀ọ́ ẹ̀yin ìjọba ẹ tètè bá wa wá àkànṣe sí yẹn náà láfi máa ṣe lọ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ó yá bá wa dàgbére fáwọn aráalé. tó ẹ̀yin aráalé òun ni ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà òfun ni ò jẹ́ mo ní etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà kò ní di ojú tẹ̀ sì fi ń wò wá ojú náà kò ní fọ́ láṣẹ Èdùà àwọn wa nílò ìlẹ̀jà tó ní dénúbù Títílayọ̀ Àgbọ̀ọ́lá lórúkọ mi ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ _22 YouTube bàbá gbàgede ìmọ̀ TV àyè ṣèṣì sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì móhùnmáwòrán BGI TV ẹ ṣé gan ni ẹ ṣé tẹ̀ ń bọ̀ wá. bẹ́ẹ̀ ni ẹ bá wa pín dé gbogbo ibi tó yẹ kí ó dé láti lè mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ètò Ojúmọ́ Aláyọ̀ Oòduà ní mímì kì í ṣe àìmọ̀ fólúkọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà lẹ́yìn ètò yìí à ń lọ sí orí pápá oríire tó bá wa wọlé ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ó sì ń wà nílẹ̀ o àṣeyọrí ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons á mẹ́nubà gẹ́gẹ́ bí wọn yóò ṣe máa dé sórílẹ̀-èdè Nàìjíríà lónìí ẹ ṣe púpọ̀ o ẹ jẹ́ ká lọ sókè náà bàbá dé káwá tẹnubọ̀ ìrìn eré ìdárayá ẹ̀kú ìkànnì. sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ẹ má gbàgbé ń pé lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ní ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n wá láti ọwọ́ ẹ̀yìn láti wá fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Morocco níbi ìdíje WAFCON ti àwọn obìnrin pẹ̀lú àmì ayò 3-2 níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí wọ́n ti ní lónìí lọ́sàn-án òní ní ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà yóò máa gúnlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe ẹni wọn tí yóò gúnlẹ̀ sí lẹ́yìn náà ni wọn yóò wà nínú ọkọ̀ tí kò ní òrùlé lórí láti lè máa ṣe àfihàn ife ẹ̀yẹ yìí fún gbogbo àwọn ènìyàn ní ìlú Àbújá kí wọ́n tó lọ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lọ fi ife ẹ̀yẹ náà wọn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ni wọ́n ti sọ ọ́ di mọ̀ pé ẹ wò ó ètò ti wà ní
kalẹ̀ báyìí o láti rí pé bí wọn yóò ṣe máa dé sí orílẹ̀-èdè Nàìjíríà ajẹ́ ètò ìyà lára ọ̀tọ̀ wípé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò rí pé àwọn arábìnrin yìí tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù yìí wọ́n ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn obìnrin wa wípé wọ́n ṣe o tí wọ́n mú ìdùnnú àti ayọ̀ padà wá fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Azizat Oshoala agbábọ́ọ̀lù obìnrin lọ́wọ́ wájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons. òun ló ti sọ di mọ̀ pé kò sóhun tó jọ o wípé òun fẹ́ fi ẹ̀yìn tè lẹ́nu iṣẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè Nàìjíríà. ẹ má gbàgbé pé òun náà pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè Morocco láti gba ife ẹ̀yẹ náà ní orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí wọ́n ṣe jáwé olúborí pẹ̀lú àmì ayò 3-2. ẹni tí wọ́n ṣe Azizat Oshoala ni ó ti wá sọ di mọ̀ pé ẹ wò ó lótìtọ́ mo bá àwọn akẹgbẹ́ mi gbà á ní ọdún 2014 2016 2018 2024 ni mo tútù gbà á báyìí. ẹ má sọ wípé mo fẹ́ rìtáyà o mi ò ti ṣetán láti rìtáyà lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. ẹni tí ń ṣe Azizat Oshoala òun ló fi ìròyìn lè tọ́ ìmọ́lẹ̀ sí ìròyìn táwọn èèyàn kan gbé káàkiri. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ rẹ̀ kí n lọ sí ọ̀dọ̀ àjọ FIFA tí wọ́n ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè àgbáńláyé. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọ FIFA ni wọ́n mà ti ṣe àgbékalẹ̀ ilé-iṣẹ́ ìyẹn ọ́fíìsì sí ilẹ̀ adúláwọ̀ ìlú Rabat olúùlú orílẹ̀-èdè Morocco ni wọ́n wá ṣe àgbékalẹ̀ rẹ̀ sí pé eléyìí ni yóò máa rí sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe pọ̀pọ̀ ṣinṣin yìí ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé kó tó di wípé wọ́n gbìnàyà ìfẹsẹ̀wọnsẹ̀ ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons tó orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Morocco. ẹni tí ń ṣe ààrẹ fún àjọ FIFA Gianni Infantino ni ó sọ di mọ̀ pé lónìí ọjọ́ ńlá ni ọjọ́ náà jẹ́ fún àwọn ọjọ́ tó yà lára ọ̀tọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ bí àwọn ṣe fẹ́ kọ ọ̀rọ̀ kan sílẹ̀ pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú wúrà gold sí ilẹ̀ adúláwọ̀ ní pé ìtàn ti délẹ̀ o àjọ FIFA yóò máa ní ilé-iṣẹ́ ọ́fíìsì ní ilẹ̀ adúláwọ̀ èyí tí yóò sì máa wà ní orílẹ̀-èdè Morocco. ẹ wò ó ìyẹn kò jẹ́ tuntun mọ́ ó ti wà ní orílẹ̀-èdè Morocco lásìkò yìí tàbá sọ̀rọ̀ nípa FIFA office ní ilẹ̀ adúláwọ̀. ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún Lionel Messi. òun ló mà ti sọ dímọ̀ pé inú òun kò dùn látàrí bí wọ́n ṣe fi òfin de Lionel Messi wípé kó má láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tí ó wá kẹ́yìn. ẹ má gbàgbé wípé Lionel Messi ni kò láǹfààní láti ṣe bẹ́ẹ̀ láti bá àwọn akẹgbẹ́ rẹ̀ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Cincinnati tí wọ́n ti gbá òdo Mascherano akọ́nimọ̀ọ́gbá wọn ni ó ti wá sọ di mímọ̀ lásìkò yìí wípé òtítọ́ ni wípé ó yẹ kí ìjìyà ẹ̀ṣẹ̀ wà fún àwọn agbábọ́ọ̀lù ṣùgbọ́n èyí tí wọ́n ṣe fún Messi àti Jordi Alba ó ti lágbára jù púpọ̀. ẹ wò ó fi àìdùnnú rẹ̀ hàn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England. ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè England ni wọ́n ti jáwé olúborí láti gba ife ẹ̀yẹ Euro 2025 gẹ́gẹ́ bí wọ́n ṣe na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ní abala gòlíwòmí kí n gbà sí 3-1 ni wọ́n fi jáwé olúborí nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ fún bí ìṣẹ́jú 90 ìyẹn 90 minutes ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n gbá lọ kó tó di pé wọ́n wọ abala gòlíwòmí kí n gbà sí penalty. níbẹ̀ ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England ti jáwé olúborí níbi abala yẹn. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ wọn ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ti Arsenal. wọ́n sọ dèmọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn Mikel Arteta ó ti sọ dìímọ̀ pé ó ṣeéṣe kó jẹ́ pé agbábọ́ọ̀lù tuntun tí wọ́n ṣẹ̀rà Gokris òun ni yóò máa láǹfààní láti máa rọ́pò Saka nípa àwọn tí yóò máa gba àǹfààní abalangolíwòmí kí n gbà sí penalty nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí gbogbo yẹn bá ṣe ń lọ á máa fi tòyìn létí. bákan náà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n ti sọ dìímọ̀ pé látàrí bí wọ́n ṣe ta Luis Diaz lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich lórílẹ̀-èdè Germany Ishak òun gangan lọ wọ́n sún kọ̀ báyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool fẹ́ gbé wọlé láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle. ẹ jẹ́ ká wo ibi tọ́rọ̀ náà yóò gúnlẹ̀ sí bó bá ṣe ń lọ
a máa fi tò yín létí òníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣewò ní bàjẹ́ níbi làwọn ìmọ̀ fún ti ìròyìn eré ìdárayá labala láti orí pápá BGI TV títí dìgbà mìíràn ojú ní mi ò mi kì í ṣàrùn fọlọ́kọ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́rọ̀bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.